padà sẹ́wọ̀n yẹn ó dúró sí fún bọ̀tí mo wò ó kí n sì bàjẹ́ tí màmá ti ṣe bá jáde máa dá padà sẹ́wọ̀n yẹn ó dúró sí fún bọ̀tí mo wò ó kí n sì bàjẹ́ kò sẹ́ni tó máa bá mi sọ tó bá jáde máa dá padà síbẹ̀ gbogbo láti mi máa ná sí wàhálà ìmọ̀ àtàlẹ́ mi torí ẹ̀ tí màmá ti ṣe bá jáde máa dá padà sẹ́wọ̀n yẹn ó dúró sí fún bọ̀tí mo wò ó kí n sì bàjẹ́ kò sẹ́ni tó máa bá mi sọ tó bá jáde máa dá padà síbẹ̀ gbogbo láti mi máa ná sí wàhálà ìmọ̀ àtàlẹ́ mi torí ẹ̀ tí màmá ti ṣe bá jáde máa dá padà sẹ́wọ̀n yẹn ó dúró sí fún bọ̀tí mo wò ó kí n sì bàjẹ́ kò sẹ́ni tó máa bá mi sọ tó bá jáde máa dá padà síbẹ̀ gbogbo láti mi máa ná sí wàhálà ìmọ̀ àtàlẹ́ mi torí ẹ̀. If they release Baba Ijesha, we are going to be arrested. And this will no longer be a state thing, it will now become a federal. You will know that the voice of man is the voice of God. With that video that I used my koro eyes to watch, the best thing Princess did for me was allowing me watch that video. Ronke Ojo, please don't call me now. Please, I'm doing a live video. We are going to say no to molestation. We are going to say no to child abuse. Ẹ̀yin lẹ ò fura sí o, ẹ̀yin lẹ ò fura. Fura ń gbà yẹn. Mo gbà. We are going to Ronke Ojo, please do not call me now. We are going to say no to rape. I stand as a mother, not as an actress. I stand as a woman, not as a celebrity. If they release Baba Ijesha, you are not a celebrity and you can never be one. You are a pathetic, failed actress, a mere street beggar, online kidnapper, a thief, aláìlójútì, wèrè játijàti, wèrè pọ́nbélé, ọmọ ìyá wèrè, sátífíkẹ́ẹ̀tì wèrè ẹ ló ń ṣẹ̀sìn káàkiri àgbáyé yìí. Gbogbo ìgbà tó ń ṣe ṣó yìí, tó bá jẹ́ pé àwọn ọmọ Nàìjíríà mọ̀ pé ó ti ya wèrè, tí wọ́n máa gba ẹgbẹ́. Tí Baba Ijesha bá jáde wá dá padà sẹ́wọ̀n. Ìwọ gẹ́gẹ́ bí gọ́vnà, ìwọ gẹ́gẹ́ bí senate president, olórí burúkú àṣìírí, olórí burúkú ọ̀rọ̀ bí ikú bí mọ́ṣúárì kò tán nínú fámìlì ẹ̀ rí. Ó ti ganu sí ọwọ́ ẹ̀yẹ, ó ti ganu sí destiny child. Olórí burúkú wá ń pààrọ̀ amọ́ṣúárì kiri. Ó ti fọpọlọ ẹ̀ sẹ́ẹ̀tì gbogbo fíìmù tó máa yálẹ̀. Ó sọ gbogbo ẹ̀dòkú Mohbad. Lẹ́yìn òkú Mohbad, wọ́n wá ń kọrin, wọ́n bẹ̀rẹ̀ sí ní kọrin, wọ́n bẹ̀rẹ̀ sí ní rẹ̀ mọ́ṣán. Olórí burúkú ó ti gàtè kalẹ̀. Olórí burúkú bàbá Priscilla, olórí burúkú bàbá Priscilla, olórí burúkú bàbá Priscilla. Iṣẹ́ wèrè yẹn ó ti sẹ́ẹ̀tì ẹ̀ kalẹ̀, ó ti sẹ́ẹ̀tì gbogbo iṣẹ́ wèrè yẹn kalẹ̀, ó ti sẹ́ẹ̀tì ẹ̀. Nítorí ẹ̀ ni if you are a social media user, you have to use your number 6. You have to use your number kó tó ṣe kíni kó tó lo social. Ó ti set iṣẹ́ wèrè yẹn kalẹ̀, ó ti set ẹ̀ kalẹ̀. Iyabo, wo list yìí, mo fẹ́ fi list yìí hàn ẹ́, máa bọ̀ wá wo list yìí. Ìwọ ló kú conduct list, máa bọ̀. Ìwọ ló conduct ẹ̀.
list tó conduct list yìí kí ló torúkọ òṣè síbẹ̀ kí ló rí torúkọ Iyabo Ojo òṣè sí bí ẹ wo list yìí dáadáa ó dárúkọ Dr. Kẹ́mi Olúnlọ́yọ̀, Dr. Lizzy Anjorin, T-Baby, Speed Darlington, Pella ẹ mọ̀ pé Iyabo Ojo fẹ́ gbowó lọ́wọ́ Pella, Dr. Ayilori, Egungun, Lekki Street Boy, àmọ́ kò sórúkọ Iyabo Ojo ń bí ó ti sẹ́ẹ̀tì ẹ̀ kalẹ̀ kò mọ̀ pé sátífíkẹ́ẹ̀tì wèrè òun máa jáde kò mọ̀ pé sátífíkẹ́ẹ̀tì yẹn máa jáde kò mọ̀ kò bìlíìfù oníwèrè àjogúnbá ẹ jẹ́ ká tún gbádùn ìgbádùn làwa wá ṣe lénìí ìgbádùn ká dẹ̀ continue show wa àná ìgbádùn la wá ṣe ẹjá tún gbélé lẹ́ẹ̀kan sí ẹjá tún gbọ́. If they release Baba Ijesha, we are going to be arrested. And this will no longer be a state thing, it will now become a federal. You will know that the voice of man is the voice of God. With that video that I used my koro eyes to watch, the best thing Princess did for me was allowing me watch that video. Ronke Ojo, please don't call me now. Please, I'm doing a live video. We are going to say no to molestation. We are going to say no to child abuse. We are going to... I want you to pay attention to Iyabo Ojo. This video. It will now become a federal. What do you notice? You will know that the voice of man is the voice of God. Iyabo Ojo cannot afford wig. Yeah. She cannot afford ordinary wig. 5,000 naira wig. Iyabo Ojo only afford wig. Now, next victim. Eja another victim. Another victim. Eja to tell me. A fight for one is a fight for all. They cannot be bigger than all of us. This boy's death must bring justice, not just to him alone, but to all other upcoming young. How come tell she fura ko ya wèrè nbi? Le fura ko ya wèrè. Ẹ̀yin ò lè fura rárá ko ya wèrè nbi. Ẹ máa gbọ́. A fight for one is a fight for all. They cannot be bigger than all of us. This boy's dead. Look at all these pictures and videos. You know that Iyabo Ojo is hungry. She's extremely broke. She is extremely broke. Ebi burúkú ń pa Iyabo Ojo. You can tell. Láti run orí ẹ̀, àwọ̀ ẹ̀, ẹ mọ̀ pé kò ní nǹkan kan lọ́wọ́. She's so fucking broke. Ẹ wojú ẹ̀ dáadáa, mo gbọ́ Iyabo, àwọn energy yìí ibo ló tọ́jú ẹ̀ sí. Àwọn energy yìí ibo ló tọ́jú ẹ̀ sí, this energy. Ó ṣe ṣerú energy ní jẹta. Wèrè pọ́nbélé. Iyabo ex-convict. Kí ló dé? Why tó ṣe? Ẹ̀yin èèyàn kí ló dé tí Iyabo Ojo ṣe lọ? Mo ń gbọ́ jàre. A fight for one is a fight for all. They cannot be bigger than all of us. Only compulsive disorder. Rí certificate yẹn ni. This boy's death must bring justice, not just to him alone, but to all other upcoming young boys.